Here we go Ìdànrè la mi lọ nílé ọlọ́jọ́ ìbí owó ṣe gbà Mr. Nicholas wá sọ̀pọ̀ ọdún láyé owó ṣe gbà wá sọ̀pọ̀ ọdún láyé. Ìbàbá kọ́dá ayé akọ́dá ayé tó dá ọ sínú ayé ọ̀dádá tó ti dá ọ sí nínú ayé ọlọ́jọ́ di òní náà wọlé maraba ọ̀rọ̀ gbọ̀dọ̀ ọkùnrin dúdú bíi kóró òṣì. Ẹni obìnrin kò lọ́nà ó ní bẹ́ẹ̀ yóò bá sọkọ kó sàtìsàlẹ̀ òun. Pọ́pì Ayọ̀mídé bàbá pírẹ́sì wọlé bí kí lọ́wọ́lọ́wọ́. Happy birthday to you náà ọmọ wọn nídẹ̀rẹ̀. Ìdànrè mẹ́ẹ̀ẹ́dẹ́hùn àfẹnajá wẹ́wẹ́ méjì. Ọmọ yájú ọkùnrin ogun ọmọ òkè ńlá. Bàbá ta ló ní kò sápátá ń dẹ̀rẹ̀. Nicholas bá ń bí wọn o. Pé bàbá ta ló ní àpáta pààrà àpáta ńlá. Pé bàbá ta ló làpáta pààrà àpáta gìrìwò. Iye bí òkè mẹ́ńdẹ̀rẹ̀ ẹ mọ́ iye wò. Ìdànrè ọ̀hún lókè má rẹ̀ kalẹ̀ sí bíbìnì. Ibẹ̀ ládìyẹ ti kọ̀wé tó yìnbó aláwọ̀ funfun kàkàkà tó kà á tì níjọ́ ọjọ́ sí. Ojú ẹsẹ̀ kan ṣoṣo péré ní bẹ́ẹ̀ ṣùgbọ́n bá a bá débẹ̀ yóò gbẹ̀sẹ̀ rẹ yóò gbẹ̀sẹ̀ mi yóò gbẹ̀sẹ̀ gbogbo wa yóò gbẹ̀sẹ̀ igbe ènìyàn lẹ́ẹ̀kan ṣoṣo. Ọlọ́jọ́ ìbí international furniture tó mòye àwo tó olóje Malaysia ń gangan ló ní máa kí ọ. Àwo tó sámà Alhaji Osama amọ́lára rẹwà ọkùnrin gbogbo wọn pátá ni wọ́n sọ wípé máa kí ọ. Wọ́n ní bó ti sọdún èyí kò sẹ̀mí ìsìnkú pẹ́ láyé kó pọ̀ láàrọ̀. Àròdún jọdún àròsùjọsù lọ́dún bá kọdún pèrè fún àmáwọ̀ tútù wálé ayé. Bó ti sọdún èyí kò sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún ayé. Bó o nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ́ lágbára Ọlọ́run ọba o ní bá wọn tẹjú lẹ̀ mọ́lẹ̀. Àyúnlò àyúnbọ̀ lọ́wọ́ ń yẹnu bó o bá ti ń lọ re ló máa bọ̀ re. Happy birthday o. Owó ṣe gbà wá sọ̀pọ̀ ọdún láyé. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.